Anímọ̀ ilé wọ́n ní máa kí bàbá wa ìmáàmù àgbà yìí pé wọ́n káàbọ̀. Ìlàkọ́ bí sídìtà sádáwọ́rọ̀ ṣùsínà wà bàtà. Ọmọ ẹni tó ń pè ní ìmáàmù mọ̀lẹ́ àfa àgbà nínú ilé ọlọ́run ní jẹ́bẹ̀. Ìlàkọ́ bí sídìtà sádáwọ́rọ̀ ṣùsínà wà bàtà. Tí ìfarayé àsìkò rẹ̀ ò bá pọ̀ tó bá ti pé àyè àwọn ẹni ọlọ́run ló máa ń lò tó bá ti rí ojú bàbá àgbà ní mọ̀lẹ́ ọmọ pé àfa tó ní fìrásà ni. Ìlàkọ́ bí sídìtà sádáwọ́rọ̀ ṣùsínà wà bàtà. Bàbá mi dá ń tún pé alẹ́ ìmáàmù lè fi láàyè wọ́n ní máa kí ẹ káàbọ̀. Ìlàkọ́ bí sídìtà sádáwọ́rọ̀ ṣùsínà wà bàtà. Bàbá mi àgbà alẹ́ ìmáàmù ilẹ̀ Gambal nílùú àwọn àfà tọ́mà níbo ni ẹni Gambari ni. Bàbá wa yin èèyàn bẹ̀ yí pé akọ̀dámọ̀ rẹ̀ ọya jẹ́ aṣáájú fún wa kí ó kó mọ̀ jù wọ́n lọ ń bẹ̀ ìwà ni. Ìlàkọ́ bí sídìtà sádáwọ́rọ̀ ṣùsínà wà bàtà. Làkọ́bí àti àìta wà àsìbáta rọ̀ṣúlù lè rọ́bìlẹ̀ àlàyé bàbá mi ní Gambari náà máa ń pè bẹ́ẹ̀ láti. Ìlàkọ́ bí sídìtà sádáwọ́rọ̀ ṣùsínà wà bàtà. Wọ́n ní máa báwọn tí bàbá mi àgbà ìmáàmù àgbà fún gbogbo ilé koko lọ́rin àlè ìmáàmù Al-Fulani ẹ káàbọ̀. كأنك في صدري زمان جاد. Bàbá mi ajáná sí àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀. فلو صبر الله البرية واحدا. Bàbá yẹn ni wọ́n máa ń pè ní lisanu li ulama'i Rabbani. Àwọn àfáàjọ wọn wá dá ahọ́n wọn jọ sára bàbá àgbà àdókítúrù àjánẹ́sí àgbà wọ́n ní ntàbá yóyá yóyá máa wí fún wa. فلو صبر الله البرية واحدا. Àbájá àjánẹ́sí ní kí n máa wí lóyá ahọ́n àwọn wípé bàbá ni Dasuki al-Imam Al-Fulani wọ́n ní ẹ káàbọ̀. فلو صور الله البرية واحدا. Àfáàgbà láàrin ayé bàbá mi àgbà rọ́bà náà àfáà tó lè fi pọ́ padà. فلو صور الله البرية واحدا. Wọ́n ní máa kí bàbá wa al-Imam Al-Fulani wọ́n lè káàbọ̀. لصوره جسما فأنت فؤاد. Ẹ̀mọ́sá àfẹ́rìtì ni. Bàbá wa ìmáàmù àgbà. Innal maqadira kahinu la yubaha. Wa lakal amanu min alladhi ma qaddara. Innal hamra ilayhi la ilayhi. Wa annahu la tanfusu masiyatu ahadi. ولا تتقدم إلا أن تتقدم مسيته. مسية الله هي أحكام ألوهية اقتضتها الحكمة الربانية وبرزتها القدرة الفردانية على وفق إرادة الصمدانية. ما كنا رايحين وكابو. فلا صور الله البرية واحدا. Àbálàgbà ti ní kí pé ẹ káàbọ̀ sílé yín. لصوره جسما فأنت فؤاد. Bàbá mi àgbà àgbàdì gidi wọn, wọ́n ní ẹ káàbọ̀ wọ́n lẹ́rẹ̀ẹ́ mi lò. لصوره جسما فأنت فؤاد. A máa ń pe Ìlọrin ní Qiblatul Ilmi. Àwọn tí wọ́n dojú kọ nù. Mo wá fi gbogbo àwọn àgbàlagbà wa tí mo dápọ̀ yìí, mo fi kí ẹ̀yin bàbá téèyàn ò gbọdọ̀ mọ́ kí. Níbi tí mo kọjú sí, ẹ dákun ẹ má ṣàforíjì.
دام الله حياتهم success tani kí n dáàpọ̀ tani má dáàpọ̀. دام الله حياتهم ودولتهم آمين. àmọ́ bá ti pé inú èrè sí ẹ tí wàá ní mi láti jẹ ẹ bá ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé ṣé bẹ́ẹ̀ náà ni mo kọjú báyìí mo kí gbogbo tí ń jẹ́ lọrin ní sáàfù lílọ àwọn ọlá ní àwọn ìjọba ní ó kí yín púpọ̀ ẹ kú iṣẹ́ ìlú. èèyàn kan kì í lo ìgbà àsìkò nìyẹn máa lò torí pé nínú ìgbà lásìkò wà ó lo àsìkò tiẹ̀ nínú ìgbà ó wà lọ ẹkú palẹ̀ máa sọ̀kalẹ̀ ní ọdún jẹ́ sọ dáadáa. آمين يا الله. mo kí sá fún yàrá ní ọ̀rọ̀ pé wà nílẹ̀ rẹ̀ hàmá بقدرة الله تعالى. wọ́n kí àwọn àfáà ní kí wọ́n kọjú sí ẹ dákun. دام الله حياتهم ودولتهم آمين. ẹ má sàá fún ìtòlè ó kí púpọ̀ pípé wà nílẹ̀ rẹ̀ hàmá. إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ máa wọlé. بسم الله الرحمن الرحيم. ẹ máa wọlé. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. رب زدني علما. كل موالي من ورائي وإني خفت الموالي من ورائي وكانت امرأتي آكرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا. يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له قبل سميا. قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا. قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا. قال ربي اجعل لي آية. قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا. فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وأصيلا. إني خفت الموالي من ورائي وكانت امرأتي آكرا فهب لي من لدنك وليا. Allahu Akbar. الله أكبر. Adákun ọgbọ́ ẹ̀yin tí ẹ mú ètò yìí lọ́wọ́ kò sí lè yẹn ṣe lè tóbi tó kò lè tóbi tọ́ba tó dáa. Ẹ bá ṣe sùúrù díẹ̀. Gbogbo àwọn tẹ́ ń hà tẹ́ǹdì sínú ẹbí sùúrù fún wa. Mo fi àyà yìí kíkà rẹ̀ mo fi bẹ Ọlọ́run
lórí àfáàgbà láàrin wa bàbá wa Gàṣẹ́wù máa dìbọ̀ gbogbo tẹ́ bá náwó sí lọ́dọ̀ ọba yìí ọlọ́dàkùn mọ́sọ̀ ní ewọ fún àmín ya Allah. bàbá tí wá dé padà bí wọ́n bá sọ pé báwo lẹ́yìn rẹ̀ ó ṣe rí dákùn tó bá ti pọ́nà ló wá wá bí dákùn sí sùúrù torí ọlọ́run ó yẹ kó máa fún wọn lésì pé báwo lójú rẹ̀ ṣe rí bàbá wa tí wọ́n lọ yìí bàbá yìí ti ìsẹ̀mí ayé gbóòórùn àlìjẹ́nà Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì ní máa ní muhammiri yu'ammaru fil islami 40 sanata illa sarafa Allahu anhu 3 anwahi min al-bala bẹ́ẹ̀ bá ṣe ìsìláàmù di ọmọ 40 ọdún ẹ̀dàkùn sí bàbá wa sọ́yìn bàyá ni wà ní ọwà tòsí mo fẹ́ kí ayé ó mọ̀ pé ọmọ ẹ̀sán ní ẹ̀dàkùn gbogbo táwọn afá bá ní ìpátá ọlọ́run ti yẹjú rẹ̀ bàbá kó tó dásìkò rí gbogbo àwọn tẹ́mọ̀ àtẹ́kì sí ẹ̀dàkùn ẹ̀lú sọ̀rọ̀ ẹ̀dàkùn àwọn afá aládominétì bí èsì rí tàbí afá mọ́ ẹ̀dàkùn torí ọlọ́run tó bá ṣe kí owó tó láàmú ṣe wá sí fáwọn èèyàn tó bá tásìkò káwà ní òkú ẹ̀yà gbọ́. Wà ní sífùtù ìmọ̀ wá ní àmì wà ọ̀rọ̀ yìí. Mo fẹ́ kí a mọ bàbá tó lọ yìí. Ànábì ní bẹ́ẹ̀ bá ṣe mùsùlùmí wọ 40 ọdún, àdánwò 3 ó kó fún. Ànábì wá sọ pé wà í sábà lágàá ní sínà. Bàbá rí wọ́ọ̀dù onítọ̀hún báwá fún ní 10 sí tó tó ọmọ 50 years làyánà láwọ́ aléyìn ìsáàbà tó bá ti pọ́ ọmọ 50 years ó gbọ́dọ̀ máa ronú ó ṣèṣirò àwọn bàbá yìí kọjá níjọ́tá pé 50 years wọ́n ju ayé lẹ̀ ayélujàdà wà tí wọ́n mọ́ kí ló dé kílẹ̀ gbé dání tẹ́ padà mọ̀ pé padà fayé lẹ̀ ìjọba Ànábì wá ní wáyíṣá bàlágà sí tínà. Bọ́lá bá tún wá ìwọ́dì ẹ̀ padà kó tún di ọmọ 60 years fún ní 10 sí. Rọ̀sọ́kà ń lọ́hùn lè iná bátàbí máa yóò hìbù. A sọ di ẹ̀sà yóò mọ̀ ṣiṣẹ́ ẹ̀sà tó bá pọ́ mọ́ 40 ọdún táà mọ̀ pé 60 ní àbísọ́lì 60 bẹ́ẹ̀ ni a máa wá wò pé àmì jẹ́ ni Ọlọ́run gbọ́dọ̀ wà lára ẹ̀ ó gbọ́dọ̀ pé ọmọ 60 years kó tó máa tẹ nǹkan mẹ́lẹ̀ mọ́ àwọn bàbá yìí pé ọmọ 60 years wọ́n tẹ nǹkan ní nǹkan mẹ́lẹ̀ Ọlọ́run wá sọ pé yìí ń kí ọkọ̀ tó kúrò láyé èèyàn lásán ìbí mi ṣé bàbá la wá pé tí ń bí ní àbọ́mọ ó wọ́ obìnrin rẹ̀ ṣé ọmọ la wá pé tí ní àbí bàbá Ànábì wá ní wà ń sábà alájàsàwò ìrìnà tọ́mọ́ tó wá fún nínà wá sí tó dọmọ 70 àbáhù lọ́hùn wọ́n àbáhù àrùn sàmáhì Ọlọ́run fúnra rí wọn bùkátà rẹ̀ tó bá tọ́mọ 70 years àwọn bàbá tó bí ẹ̀yìn wọ́n kọjá ní under 70 years wọ́n di olólùfẹ́ Ọlọ́run ọjọ́ orí lásán ló ń gbé kí òwúlò rárá wọ́n sá bálágà sàmánínà Ànábì wá sọ pé bọ́bá tún fún ní 10 sí tó di ọmọ 80 ọ̀bálálọ́wọ́ wasanatihi wàtájà wà sí àníṣáyàtìhì bó bá sẹ̀ẹ̀sẹ̀ káà ní wo bẹ̀ àwọn tó bí kọjá níbẹ̀ kó bá nǹkan ẹ̀dá kan jẹ́ níjọ́ tí wọ́n pé ọmọ 80 gbogbo tí èèyàn máa ní láyé ti pé fún wọn oúnjẹ ayé yìí ò jẹ mọ́ oúnjẹ ìlú ló láti fi ọmọ 80 sọ pé wọn ò sí sí àpò wọn kan fi jẹ mọ́ oúnjẹ ọmọ ló kù fún ẹjọ́ sàṣẹ́ oúnjẹ ọmọ jẹsà ẹ wù àtẹ́bí jẹ wọn ọmọ ẹ dàgbà tẹ́ ẹ tó ń ra oúnjẹ ní fáwọn ọmọ tẹ́ bí àwọn ọmọ tẹ́ bí tẹ́ fi dàgbà tí ọmọ 50 years ẹ tó ń bọ́ wọn níjò lẹ́wàá fún Ànábì wá ní wọ́n ń sábà lágà sí tínà
wọ́n sábà alága ti sùn yìí bàbá tó wá fún ní mẹ́wàá ti tó dọ́mọ 90. gàfárà Allahu lahu ma taqaddama min zambihi wa ma ta'akhara wọ́n sùn níyà ashirullahi fi haddihi wa safaha li ali baytihi tó bá pọ̀ ọmọ 90 years á sọ lóko lókè pẹ̀ á wà fún láyé yìí pé tó bá di lálùkì àmà á fún ní opportunity pé ó yá sípẹ̀ àwọn tó bí ń dé ibẹ̀ kan tó lọ. Àwọn àtàyè gbóòórùn àlìjẹ́nnà lára ni. Ẹjọ́ bó là ń sa àwọn ọmọ ọlọ́mọ ládùúgbò wa. Ẹ wo bàbá wa Ibrahim tó wá bí bàbá wa sọ ibi ìbáyà. Wà ní ìfúsùlùmọ̀ wá líyà mi wà rọ́ọ̀ì. Ìjọba ń sun pípẹ́ ẹgbẹ́ bímọ ẹni tó kọ́kọ́ sọ fọ́lọ̀ tó kó fún òun lọ́mọ. Ọlọ́run wa ní Sàkáríyà ó dá kí lọ fẹ́ fọmọ sí. Ó lóun fẹ́ bímọ torí tóun bá sí láyé mọ́ bó lẹ́yìn ó rí. Ẹ dákun bó lẹ́yìn bàbá yìí. Èèyàn tó torí bàbá tó bí ní wáyà ní ó pọ̀. Bí èèyàn tó torí pé wọ́n ní bàbá sọ́wọ́jú pé ìbàyá nì. Ṣé ẹ tẹ́ẹ̀nì àwọn ọmọ yín débẹ̀? Ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn torí ẹ̀ lójú. Ó ní tóun ò bá sí láyé mọ́ báwo lẹ́yìn ń fẹ́ rí. Ìwà ọ̀nà tí mo rọ̀ àti àkìrọ̀. Ó lẹ́ni tí ó fi bá ní bí mẹ́ oníyàwó mi tó ti dàbó ti dàrí. Wọ́n bọ̀. Fàábùlì mi lọ́dọ̀ kàwá ní ìyá. Ìgbà tó pé ní àpẹẹrẹ ọtí mi wá tú lọ bẹ̀. Ẹ̀yẹ kì í sọ̀rọ̀ obìnrin délẹ̀, ó ti dàbó ti dà gbogbo ẹni tó bá lọ́pọlọ yóò fi yókù. Fàábùlì mi lọ́dọ̀ kàwá ní ìyá. Ó ní fún mi lọ́mọ tó bá wá fún mi lọ́mọ. Fàábùlì mi làdú farabalẹ̀ láti. Àárín àwọn àfáà ni mo wà. Mi làdú kàwálí yá. Ó ní fún mi lọ́rẹ̀ẹ́ mi. Ibi tí wọ́n ti bí bàbá tó bí ẹfẹ́ díje ní àná fún mi. Tọ́lọ̀ wọn á fi ẹ̀yìn sí ẹ̀san. Agboolé ní agboolé mímọ̀ yìí. Kí ló dé ẹ̀yìn àfáà tí àwọn ọmọ yóò sọ̀rọ̀ ẹ̀yìn mọ́? Ẹ ti ń sọ fún yín kò síṣẹ́ tọ́mọ ẹ̀ lọ nínú ìṣe tó bá tí ò bá ti bá wọn ṣiṣẹ́ bàbá tẹ́lẹ̀ sí ilé wọn tó bá parí sẹ́wọ̀n ìlú bọ̀ wá bẹ̀. Ọ̀rẹ́ bàbá lẹ jẹ́. Bàtẹ́ dé stéèjì kan ẹ dọwọ́ wọn ẹ dojú wọn. Ó lọ́lọ́ tó bá fẹ́ fún mi lọ́mọ ọ̀rẹ́ mi ni fún mi. Yẹ́sù ní wọ́n yàrí sùn mí ní àríyànjú. Ó ní tí wọ́n fi ní fún mi ní ọ̀rẹ́ mi, ọmọ tí ó lè jogún mi, tí ó sì lè mọ tí ń dààmú fámìlì mi, ẹ ti di bàbá lápòjú bàbá. Lórí kí ni? Wàjá àríwọ̀ bìrọ̀bì yá. Ó ní tó bá wá fún mi lọ́mọ náà, wọ́n ti ayélujára bí bá ń fi ọmọ mi lọ́mọ ìyọnu yàtọ̀ sí kó rí ọ̀sẹ̀ ìyọnu. Bàbá ọmọ ìyọnu ni ẹ wá polisi ní ìfìǹkà mẹ́ta ṣe wá sí. Bàbá ẹ ti wá dé ipò àgbà ilé báyìí. Láǹkẹ́ ẹbẹ̀rẹ̀ ti ní ọ̀tọ̀ làgbà ayé. Ẹ ti di àgbà ayé ti pẹ́. Ọ̀tọ̀ ní àgbà ìlú. Àgbà ti kàn yín nínú Ìlọrin ti pẹ́. Èmi a máa sọ fáwọn èèyàn wa mọ́ ní nínú àfà tẹ́ẹ̀ bá rí lóòkan báyìí tó bá dúró wáyé ní jọ́jẹ̀ àfi kẹ́ wọlé tọ̀ sọ́yìn ìgbàyà ni wà ní wọn. Aṣọ ní dáhùn èèyàn ní ìfèsì bọ́dì. Ẹ lọ bẹ́ẹ̀ lómi ilé ẹ mọ̀ pé kò ní ara àpọ́nlé aṣọ àpọ́nlé lónìí. Bàbá tó yà bá ka yín mọ́lé ó mọ̀ pé ara yín dáadáa sọ́tẹ̀ wọ̀ lọ. Àgbà Ìlọrin kàn yín pẹ́. Àgbà ayé ti wá kàn yín báyìí. Bàbá àgbà ayé wájú mẹ́tẹ̀ẹ̀ta lọ. Ní ẹ bá di àgbà ilé lè sọ̀kalẹ̀. Ibi tí wọ́n ti máa bu yín tẹ̀sí ní sọ̀rọ̀ lẹ́tẹ̀ yìí. Ẹ léèyàn tẹ́ fẹjọ́ sùn mọ́ báyìí. Ẹ ti di ẹni táwọn yóò máa wá fẹjọ́ sùn. Nǹkan mẹ́ta náà máa wá kó síwájú àgbà. Ayé máa kó nǹkan mẹ́ta síwájú àgbà yìí. Wọ́n wá fún lẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ wọ́n gbà méjì. Wọ́n ní tí mo sọ fún ọ tó gbọ́ yìí. Kò gbọ́dọ̀ sọ fẹ́nìkan kó gbọ́ o. Àgbà ní òun sì gbà yóò ní mo gbọ́ àmọ́ ìlú. Ẹ ti dé stage ẹ̀. Wọ́n wá sí tó gba máàkì tó ní kò sí tó lè sọ. Máa sọ tó.
àwọn téèyàn ò lè bú wọ́n wà láyé, èèyàn ò lè bú àwọn àfà, èèyàn ò lè bú jọba. Ọlọ́run bá yẹn jọba fún yín tí ń bá ń ṣe wèrè ẹ lè bú, ẹ sọ fọba tó yẹn fún yín torí pé ọba mi ló yẹn fún yín tẹsẹ̀ lórí ẹ̀yìn. Ọlọ́run lè bá sọ̀rọ̀, ẹ ti dé stage tó yẹ pé wọ́n bú yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí wọ́n máa kó síwájú àgbáálé òní kìíní tí mo wá fi hàn yín iṣẹ́ rí. Wọ́n sọ pé mo rí ẹ gbọ́dọ̀ sọ pé rí o, kò sì ní sọ báyé kò wù. Kí ni kẹta wọ́n wá sọ fún pé tẹ́ ẹ mọ̀ èyí ẹ má sọ báyé pẹ́ ẹ mọ̀. Àgbà ní wàá sọ pé ìyẹn ò gbọ́ sí. Mo gbọ́ ìní sọ pé mo gbọ́, mo rí ìní sọ pé mo rí, àmọ́ ní tí mo mọ̀ ìní sọ dé àmọ́ mo mọ̀. Bàbá ọ̀pọ̀ nǹkan ló kù tẹ́ ẹ mọ̀ báyẹn gbọ́dọ̀ wí o. Wọ́n á dá lóhùn láti. إذا أحسنت لمن أحسن إليك. Iṣẹ́ mẹ́ta làwọn bàbá yín ṣe káfí di ẹni èrè. Kí ni iṣẹ́ mẹ́ta náà? Àkọ́kọ́ nínú rẹ̀ ni wọ́n ń kà yìí. إذا أحسنت لمن أحسن إليك. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ dákun. Oúnjẹ náà la jẹ, oúnjẹ náà jẹ níbi tá a jẹ dé yìí. A jẹ oúnjẹ tó dùn pé kò sóúnjẹ tó tiẹ̀ kára lẹ́nu mọ́ ìlú yìí. Ìjọba gan-an tíjọba lè gbọ́ gbogbo ayé wọ́n fún wa lóúnjẹ ààyò. Kí ló wá kù wá? Ẹ dákun ẹja ní sùúrù, ẹja ní sùúrù. إذا أحسنت لمن أحسن إليك. Bẹ́ẹ̀ bá wá síbi òkú bàbá tó bí bàbá wa sọ ibi ìbáyàn, bàbá mi àgbà ìṣòro wọn ni sọ fún yín gbogbo àwọn táwa bí. إذا أحسنت لمن أحسن إليك. Tí wọ́n bá ń ṣe rere fáwọn èèyàn tí wọ́n ń ṣe rere sí ẹ, sọ́bàlẹ̀, ẹ máa fi ire sanre. Ẹ má sọ̀rọ̀ olóore ní lábúrú, bẹ́ẹ̀ bá ṣe ní lóore, ẹ sọ fáyé kó oore ló ṣe ní. Bọ́ bá fi lè sọ̀rọ̀ olóore rẹ lọ́nà tí ó gbà dáa, ọ̀ dábọ́ níbi tó dáa, ọ̀sìn níbi tí padà síbẹ̀ mọ́. Ẹ máa sọ̀rọ̀ olóore dáadáa. Àwọn nígbèyàn bá lè sọ̀rọ̀ olóore dáadáa tó fi ire sanre. Bàbá ẹ̀yin ti fi ire sanre báyìí. Àwọn tó bí wọ́n láwọn fẹ́ kẹ́ ẹ kéwú, ẹ wá kéwú, ẹ wá mọ̀ jù wọn lọ, ẹ wá káàkiri ayé. Níbi tí wọ́n yìí ti mọ àwọn àgbàlagbà tó bí wa nínú agbolé yìí, wọ́n mọ̀ yín bẹ̀. Ó túmọ̀ sí pé antal báàrùn ẹ di ẹni ire pátápátá tó pé. Bọ́bá lè fi ire sanre ẹni ire tó pé yẹn lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, bí wọ́n bá lè ṣe dáadáa fẹ́ni tí kìí ṣe dáadáa sí ẹ, bàbá ẹ ti dé stéèjì ẹ báyìí, ẹ máa kí àwọn tí kìí kí i. Bàbá mi àgbà Dr. Ajánẹ́sì. Bàbá sin òkúta sin a bàbá padà. Mo wá gbáyọ̀dá lọ́wọ́ bàbá wa Sultan Wazir, mo wá sin bàbá lọ lé bàbá Ajánẹ́sì. Bàbá wa ń kí àwọn èèyàn ládùúgbò. Bẹ́ẹ̀ kọ́ bàbá Mùkádàm, bàbá ẹ̀ fìdí jìnnì. Wọ́n á sọ fún bàbá Mùkádàm. Ọkọ̀ ìyá wa ní kí àwọn tá ń kí nǹkan náà tó bẹ̀ kán pàdé wa kán kí wa bí bàbá ti ń kí wọn. Ajá sí pé ládùúgbò ẹni èèyàn máa sọ̀kalẹ̀. Bàbá àmì Sultanu lè wà hìsìn tẹ́ ẹ bá dé agbo ilé ìyẹn lómi ò ní pé ilé ọ̀rẹ́ fẹ́rí tèyí ní tí ó wù ní pé túnlé. Àgẹ̀ ó fẹ́ tọ́ yìí. Ẹ ti wá dé stéèjì tẹ̀lé èèyàn tẹ́ fẹ́ lọ ẹ̀sùn. Wọ́n ní tẹ́yà bá lè ṣe eré fẹ́ni tí ò ṣe é fún ni. Bàbá ẹ ti dá alápẹ̀lẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ni. Ìkẹta ń bẹ́ẹ̀. Ìyẹn ló wá burú jù. Ìsá àṣẹ́ntẹ̀lì mẹ́rin àṣáhà ilé ìkà báwo lè ti máa ṣe rere fáwọn tá ń ṣe fún yín. Òwò ẹ̀yin jẹ́ lágbára, kò sẹ́ni tí ó bí agbára yín lulẹ̀, ẹbí yín ni. Bọ́lọ̀ bá yin ẹbí rẹ tì ọ́ ní ológogoro èèyàn, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni má parẹ́ o. Torí tó o bá parẹ́ yóò kàn ọ́ yóò kàn mẹ́. Ìwọ Ọlọ́run ò rán sí pẹ̀lú oore, Ọlọ́run rán sí àwọn ọmọ rẹ pẹ̀lú oore. Ẹlòmí ó bá àwọn tó bí yẹn jà ní. Àmọ́ tó bá lọ tán tọ́lọ́ bá gbé yẹn dìde yóò wá sọ yẹn dọ̀rẹ́. Àwọn alábá bàbá rẹ̀ sọ̀tá. Àmọ́ wo àápọ̀.
èèyàn bá bàbá rẹ̀ sí lọ́nà tí ó gbàdá bàbá rẹ̀ ti wá wọ́n náà wá sọ pé ẹjọ́ tí ọ̀pá rẹ̀ bá bàbá ti kẹta nù ní ọlọ́run jẹ́ ẹjọ́ lópẹ́ o ọlọ́run dákun jẹ́ pẹ́ mbẹ́ bàbá Buraima ọlọ́run kẹ́ wọn àlùjánnà ni ó fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí inú náà dáńnàmà ẹni rẹ̀ ni wọ́n fi sáyé lọ. Mi ṣàbùrà yìí máa tán kẹwàá. Àlùjánnà ni ó fi wọ́n sí. Amina, amina ya Allah. Bismillah salatu fatiha. Amin bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammadin. Al-Fatih lima ughliqa. والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين 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 يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. Bàbá àwọn onílẹ̀yìn bẹ́ẹ̀ ká tún bí ọlọ́run tóbi pẹ̀lú gbólóhùn Allahu Akbar nígbà mẹ́ta. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar kabira. Walhamdulillahi kathira. Wa subhanallahi bukratan wa asila. Wọ́n ní lẹ́yìn ta ṣàṣàlátù fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ta tóbi bíbí ọlọ́run bá tóbi ta tóbi kí ọlọ́run. Ọlọ́run bá tóbi títóbi. Ọba tẹ́lifí ò lè wájú ọkọ̀. Orúkọ olóko náà. Ọlọ́ọ̀bá náà ní Al-Hayyu tí ó ṣe ẹ̀dá kan tó lè bá di ókọ náà. Ẹ̀dá tó bá lè wọ́n bá di ókọ náà. Bọ́bá sẹ̀mí. Ayé ọ̀padà sú ni. Kọ́dà yóò tún sún àwọn mọ̀lẹ́bí rẹ̀. Wọ́n padà máa wá tọrọ kú fún un. Béèyàn bá ti dàgbà débi tó níyì tó sì lápàyé nínú tó sì kúrú ìyọnu Ọlọ́run. Gẹ́gẹ́ bí bàbá wa tí wọ́n sí létò náà yìí. Òun náà ni tí ń jẹ́ yìí bẹ̀rẹ̀. Ọba àwọn náà la kí o àtúwá tọrọ àlékún kí Ọlọ́run ní ọ̀tún àti àlékún kí Ọlọ́run fún gbogbo àwọn àgbàlagbà tí bàbá náà lọ bá ládùúgbò yìí gbogbo àwọn ẹni àná tí wọ́n bẹ ládùúgbò yìí ẹni ìkẹ́ ni wọ́n ẹni ìgẹ̀ ni wọ́n. Ara tí Ọlọ́run fi àwọn tí wọ́n wà wájú rẹ̀ dá bàbá àmọ́kùnrin àmọ́ àṣírí bẹ́ẹ̀ náà lójú òtò. Àmọ́ bí ẹ̀yìn wọn ṣe rí ń túbọ̀ wípé ní Ọlọ́run bá ń kẹ́ wọn. Nítorí pé gbogbo tó kálukú wọn dà á lẹ̀. Àwọn àgbàlagbà náà ń dúró láǹkì àmọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé. Àpadà síkú tóbi ni, ó kéré ni, Ọlọ́run mọ́jọ kan gbogbo àwọn ọmọ ẹni Ọlọ́run. Àmín. La ilaha illallah. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.
lábẹ́ àṣẹ bàbá wọn wá gbà nímọ̀ yìí bàbá àlùbáríkà bàbá àdùnnú bàbá wọn wá gbà wọn ní tí àwọn tún tọrọ fún yín pé kẹ́ ẹ tún lò ó jù báyìí lọ. Àmín. Nítorí tí àlùbáríkà yín ràn wá púpọ̀ dídàpọ̀ tí àwọn darapọ̀ mọ́ yín bàbá ní ẹ gbà wọ́n láyè wọ́n ní ẹ tẹ́jú ẹtún tẹ́ni ẹtẹ́ ilẹ̀ báwọn bí ń ṣe ń ba àwọn èèyàn lẹ́nu tó dúpẹ́ dá àárẹ̀ àwọn kìnìún ní bàbá àwọn mú un lọ yìí bàbá àwọn pàlẹ́ wọ́n dẹ̀ wọ́n fi àwọn lọ́kàn balẹ̀ dúpẹ́ dá ní fọ́ọ̀yà. Àwọn nọ́ọ̀sì tó bẹ́ kí wọ́n fa nǹkan ní àwọn ya. Bàbá ní gbogbo nǹkan ní bàbá àmọ́pàdé ọlọ́run nípa Àmín. gbogbo tọ́lá máa ń tẹ́sí nǹkan tí máa wá dẹ́rù bá nǹkan ní ẹni. Ọlọ́run ní tẹ́sí nǹkan ní. Àmín. Ọ̀dàlá ilá ìdọ́lá. Àmín. Ọlọ́run àbílá àbálẹ̀ ní báyìí lọ. Àmín. Ọlọ́run àpẹẹrẹ ṣọ́ wá níbi wáyé olóòrùn. Èyí láti òjijì ká bàbá àmọ́pàdé lónìí. آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين 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 يا الله. Bàbá aṣọ àlè شيخ والله يعصمك من الناس لا تخاف ذاك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run bàbá tọrọ pé ilé náà rọ̀ mọ́kàn alábùkù lẹ́yìn. آمين. Bàbá ọba lọ́rin tòní. شيخ والله يعصمك من الناس لا تخاف ذاك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Àmín. Bàbá Adam Pàgbà àní owó àdúrà bàbá Mọ́mọ́dé tẹ́sí mi. Bàbá lọ́dọ̀ wọn gbà wọ́n ní bàbá ọba lórí ọlọ́ba fún ọlọ́ọ̀bá rẹ̀ sí. Ọlọ́jẹ́ mi ọlá wọn kù. آمين. Ẹ̀mí àdúsìkì wọn ọlọ́jọ́ kù. آمين. Ẹ̀mí àlàáfíà wọn ọlọ́jọ́ kù. آمين. Ọlọ́ba fún ọlọ́kàbalẹ̀ sí. آمين. Bismillahi ìlà. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين 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 يا الله. Àwọn àbọ̀ wa ní àtẹ̀tẹ̀ àwọn bàbá àmọ́gbà àgbà wọ́n níbẹ̀ ni àwọn àgbàlagbà wọn ti kéwú. Wọ́n nígbà tí àwọn ń sọ̀rọ̀ àwọn bàbá àmọ́gbà lé nísìnyí wọ́n nínú wọn wá ń dùn wípé ní àwọn bàbá àmọ́gbà lé wọ́n tẹ́wọ́ gbọ́gbọ́gbọ́ àwọn. Tọ́ wọ́n láwọn náà ń ṣàdúrà fún wa. Ìwọ̀nba ìṣẹ́jú méjì yìí déédéé bí Ọlọ́run bá ti yí ọmọ báńkọ́lọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ pé Allahu Akbar. Ìwọ nìkan lọ bá wí dáadáa fọ́lọ́run. Ààrẹ ni tó wí kẹta kámọ̀ fọ́lọ́run sórí fún ọ. Bọ́ ọba ti fẹ́ràn lẹ́bí mọ yòǹgbò rẹ̀ kákọ́ níwé. Ìyá ṣèjọ́ ti bá lẹ́bí Muhammad. Gẹ́gẹ́ mẹ́tì mà lọ́rin mà, ẹbí kàrámà sí kẹta bá lẹ́bí. Bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ lọ́rin àti gbogbo agbègbè rẹ̀. Àlékún àlàáfíà ẹ̀mí kíkọ́ ọlọ́mọ́ta bá borí sí ọlọ́mọ́ta jẹ láti pẹ́ àwọn èèyàn sámi dáadáa.
bàbá ìmáàmù àgbà ní Mọ̀lẹ́ ọlọ́run járí bàbá pẹ́, bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí ọlọ́run járí bàbá pẹ́, bàbá àfáàgbà bàbá ajánásù àgbà dọ́kítọ̀ ọlọ́run járí wọn pẹ́, àfáàgbà àfáàrábàná ọlọ́run járí wọn pẹ́, bàbá mọ́kàdámù àgbà gbogbo ilẹ̀ Ìlọrin Kwara ọlọ́run járí bàbá pẹ́, àwọn èèyàn sámi jákè gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ bàbá wa ní mọ́tàbà sórí kí mùsùlùmí ọba Ìlọrin nídòkó àgbọ́hùn lọ́rin o, àgbọ́hùn lọ́rin o, wallahu ya'simuka minan nas la tarahu darakan wala takhsha wala hawla wala quwwata. Bí ta bá ti rí bàbá má dípò tí bàbá ọba Ìlọrin, bàbá ń bẹ nídòkó, yàbá ti rí bàbá wa bàbá ń fàgbà, bàbá ń bẹ nídòkó àti gbogbo ẹ̀yin ńláńlá wa. Ìwọ̀nba ìṣẹ́jú níwọ̀nyí ní àdìbákà gbogbo ẹ̀yin àgbàlagbà àti ìpèní débí tí bàbá wa sọ ìpè bàyánì àti ìwéyàn tí wọ́n ti gbé mi débí ájàbí. Ìwọ̀nba ìṣẹ́jú ìyàwó tá ń sàròyé lórí Ọlọ́run àfá wa Adéjúmọ́ bí ìyẹn pé tọ̀ níṣẹ́jú méjì òun. A'udhu billahi minash shaitonir rajim. Ẹja gbogbo bí àwòrán bá sẹ́kù sí ẹja torí Ọlọ́run bá dájẹ́. Bismillahirrahmanirrahim. Gbogbo ẹni bá retí àmọ́ Ọlọ́run ẹ̀bá gbọ́nà tóbi lẹ́kẹ̀ẹ́ náà. Fàláwọ́lá ìsábàlágátì lèmọ̀lẹ́kúmà. Nígbà tí ẹ̀mí bá ṣe tán tó fẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ tó ti wá. Wàhántún ilé ìsìn tẹ́sùrúnà. Àti ẹbí àtàrà rẹ̀ wọ́n mẹ́ta mú lásán ní ẹ̀kọ́ òní pẹ́rọ́mẹ̀. Wà nánú akẹ́rẹ́bù ilé ìmẹ̀kùn. Ṣé wá rí gbogbo tó ṣe pamọ́ sọ́dọ̀ àwọn Ọlọ́run lọ́fún ẹjọ́ lẹ? Walakin la tubsiruna. Ẹ̀yin ò ní rí gbogbo tó ṣẹlẹ̀ olè tó máa rí. Sadaqallahu maulana al-azim. Gbogbo ẹni bá retí àánú Ọlọ́run ẹ̀bá gbọ́nà tóbi lẹ́kẹ̀ẹ́ sí. Ra'un wa rayanu min ilahi. Kí Ọlọ́run àánú Ọlọ́run. Alayka ya Shaykhana Ibrahim. Ọlọ́run bá bàbá wa. Anta lil ilmi nabu khairin. Ìmọ̀ fi ròyìn bàbá. Bidikiri ilahi qalbuka yahimu. Àti ẹtí Ọlọ́run. Àfàlẹ́ kéwú kọ́dí àbádíkàlì ànáàmà ní ìlímọ̀ ooo. Jàsákàlì ìlàhùn àwọn akẹrìmù. Innal abrara lafi na'imi. Àlékún kẹrẹ Ọlọ́run. Alal ara'iki yansuna. Fi nahari wal layali. Bidu'ai fasikuruni. Laitani mitu biwadi. Àyìndé dúnà àhàlì wá ìyàlì. Bá dàdá fún ní fi tòrọ́ bí. Fátàwálà náà sùwání. Àìnà áàlì, àìnà máàlì ooo. Àbálẹ̀ kéhùn kúlùn kọ́dígà bàá ní. Jàmọ́ ìfẹ́ wá ti kún láwọn ibi tá ń ṣe fún sí. Àwọn èèyàn bí wa ni wọ́n ṣe ń bò mọ́ ìtẹ́. Àmọ́ bó ṣe kún tóhun àyè mi rẹ̀ kù níbẹ̀. Gbogbo wọn ń bọ̀ wá dẹni táàgìdì iṣu. Àbálẹ̀ kéwú ìjà rántí pé aṣọ funfun òun láwọ̀ kẹ́yìn o. Lẹ́yìn àwọn aṣọ wa, gbogbo àwọn gíní léèsì àtàǹkárá. Àmọ́ lọ́jọ́ òun kò ní ní dìde lọ. Bàbá Bàyánì, ọwọ́ ni wọ́n máa fi yánjọ́ náà.
yóò sì ṣe déédé lára kó wa. Ẹ̀yin bẹ́ni tí ń kọ́lé láyé àtàkọ́gbé àtàkọ́ta o. Gbogbo ilé wa táwọn kọ́ kiri nígbà táwọn bẹ̀ láyé. Ẹ dákun ṣàgbàgbé yàrá tá sùn kẹ́yìn. Àlùgbẹ̀dẹ wí sàárè ni o, ẹ wo bó sì fún tó. Àbálé kéwú bóoru bá mú Àyìndé òjòkó ń ta. Bàbá Sheikh Ibrahim Àyìndé àbálé kéwú nígbà tí wọ́n ń bẹ láyé. Àbí kẹtàn fánù yàrá wọn nígbà tó ooru bá mú. Ta ni ó tàn fánù fún bàbá yín mọ́ ní sàárè? Bàbá Bàyánì tí ó ṣàánú Àyìndé nígbà ooru. Àṣẹ gbogbo ọlá ayé títán ni ọgbẹ̀yìn wọn. Bẹ́ẹ̀ ni gbogbo ipò ayé ó parí ní ìgbẹ̀yìn wọn. Bó tilẹ̀ ń kó dùn kọ́pọ̀ tó ọbẹ̀ tán lé ní ọgbẹ̀yìn màlúù. Ìjà rántí pé gbogbo ẹ̀rín ayé ẹkún ní ìgbẹ̀yìn wọn. Bàbá Bàyá gbogbo àṣeyá kìí dàbí ìyá ọmọ. Àṣẹ bàbá rẹ̀ kò lè dàbí bàbá láíláí. Toríjọ́ tó bá dàrú bàbá ọmọ lálọ́ képe. Àyìndé bàbá mi o, bọ́ bá fẹ́ yìn gẹ̀ àbálé kéwú ní ọmọ sáré ta. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ọmọ Sheikh Ibrahim. Ẹ má gbàgbé Àyìndé èèyàn rẹ̀ ni. Ẹ má rántí pé àbálé kéwú ló púpọ̀ gbà tí ń bẹ láyé. Bàbá yíyan mẹ́nìkan lọ́ta tó fi síra. Ẹ dákun ẹ pèrà yíyan. Èèyàn ọmọ ẹ pèrà yíyan bẹ́gbọ́n bá ṣe àbúrò. Kẹjọ sọ ní ìtùbínú bí ìkẹjọ tán. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé sùn láyé. Àbálé kéwú. Ẹ tẹ́yìn bàbá yín ṣe o, ẹ̀yin náà ó jèrè ọmọ. À ń kí wọlé gbogbo àdìsàn pátápátá. À ń kí bàbá wa Sheikh Abdullahi Ọlọ́run Fẹ́mi. Àádẹ́mí aláwàsálà gbogbo àdìsàn. Ọlọ́run rọ̀jò ìkẹ́ rẹ̀ ọ̀hún sínú káàbàrí wọn. Àyìndé àbálé kéwú èèyàn rẹ̀ ni. A nígbàgbé rẹ̀ ohun nínú ẹbí bàbá wa. Àbálé kéwú Sheikh Ibrahim fi wálẹ̀. Àyìndé títí ayérayé ìrántí èèyàn rẹ̀. Allahu yarhamu, Allahu yukrimu. Allahu yab'athuhu fi ahsani suwari. Sàlámù gbogbo mùmínì lókè àpòmù nílé kéwú. Àtẹ̀yìn tọ̀lọ́hun fún lóye ní ọjọ́ àwọn bàbá ìmáàmù. Ẹ dákun ìdùnnú dání ilé òfo. Bàbá wa tàtà ìdùnnú dání ilé òfo. Gbèyàn rí dùnnú ní dàjí. Àbálé kéwú tínú ẹ̀dá dùn tó kéde ijó. Nígbà tí ó fi tó di rọ̀lẹ́. Bàbá Bàyánì ìdùnnú táàrí ó ṣeéṣe kó di ronú. Lọ́jọ́ tí bàbá yín lọlé. Sheikh Ibrahim ti mọ̀ pọ́lọ́jọ́ ti dé. Àyìndé àbálé kéwú bàbá ń dáhùn pé
Ya Rabbi sọ parí nìyẹn. Ìgbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́ tí mo tún lè pàdé àwọn ọmọ ìdùnnú. Ajá ṣàpá òun ò dìgbà kan. Ìyá yìí ní sàmójú táyé ni. Ṣé kí wọ́n mẹ́rù ọmọ mi Umar Faruq Sahibul Bayan ni ọmọ mi àfàlẹ́ kéhùn Bayan ká tó tún pàdé ọdọ́run Al-Mutawakkil ọmọ mi ọmọ Jibrahim àfàlẹ́ kéhùn bàbá Bayan ni ọmọ mi Bayan ká tó tún pàdé ọdọ́run ẹ̀dùn náà mọ̀ bẹ̀rí bàbá mi. Bàbá Bayan ni kí wọ́n wá kí bàbá ẹgbẹ́ fóònù fún bàbá mi ò Àyìndé. Sheikh Ibrahim àbálẹ̀ kéhùn lọ́jọ́ tí wọ́n lọ lè ló ti pín. Àjàfá tí mọ̀mọ́ mi Sheikh Al-Imam Habibullah Fadli Bayan mójú tẹ́yìn mi èèyàn máa Àyìndé. Ẹ̀dàkùn mójú tẹ́yìn mi àbálẹ̀ kéhùn sílẹ̀ sí pàdé. Àwọn bàbá wà nílé ìbẹ̀rẹ̀ ṣíkà nínú láì ṣe ti pàdé. Gbogbo àwọn bàbá ṣe ti pàdé torí pé àlìjánà ní ilé wọn. Ṣé wọn sábà ní Ìbàdàn o? Ṣé ò ṣàfí ìbámi kọ́ gbogbo wọn wà ní ilé ìjẹra? Ajá Aisha àti Ayán. Ajá Drafi bàbá mi. Bàbá Jami àlìjánà ní ilé wọn. Ọ̀rọ̀ rí amúwáàsí fáwọn tààkù láyé tààronú. Bàbá Bayan gbogbo tó wù wá lálẹ́ jẹ́ òkú ní ọ̀gbẹ̀rún orúkọ ọlọ́mbà bẹ́ẹ̀gbọ́. وقال لهم خزنتها سلام عليكم تبتم ẹ̀dá kùndùrọ̀ Ọlọ́run ẹ̀kan márùn-ún náà láàbí bẹ̀rẹ̀ wa márààrún ní a bá bí kàbẹ̀ èèyàn bẹ̀ tí ọba sọ́ra rẹ̀ yọ́ bára rẹ̀ bí tí ọ̀ràn kan ẹ̀là fi ń kí ní wákàtí márààrún ojoojúmọ́ mọ̀bọ̀ náà bẹ̀ yí àkọ́kọ́ náà ni ọ̀rọ̀ ìrẹ́dàmà àgbàlá ọ̀pọ̀lọpọ̀ àròlé rẹ̀ jíkù èmi mo fi Al-Qur'an náà mo fi bẹ̀ yí ẹlẹ́ẹ̀kejì lónìí ó ti di àtúránì bàbá láti gbọ́ngbọ́ wá wà lápò ṣe sùúrù jùlọ lọ. mo fi Ànábì wa Muhammad mi bì ọ́ mo fi bàbá tó bí ọ bì ọ́ bàbá rẹ̀ jẹ́ àbúrò ọmọ pàtàkì lẹ́nu rẹ̀. mo ti fi ìyá tó bí ọ bì ọ́ ìyá tó bẹ̀rẹ̀ àwọn èdè wọ́n lé èèyàn wọ́n lè fi ilẹ̀ wọ́n sàwòrán wọn tó lọ́rọ̀. tí a bá lò nílò ṣẹ̀ríà bọ́lọ̀ ti ní adákẹ́ bóhùn tí wọ́n bá ń sọ̀rọ̀ ohun kálukú ní kọjá àyè rẹ̀ lẹ́yìn tó wá ní adákẹ́ ó tún ní ẹgbẹ́ tí bí ọba ní tí ń bẹ́ndí ẹkùn mọ̀ ní wíbẹ̀ bàbá lẹ́sìn àbágìrì Jésù àgbà ó di 70 ọdún tó jáde láyé
Àwọn àgbègbè iṣu àgbà ọdún tí wọ́n tẹ̀lé láyé ní bàbá sọ ní nígbà ìrọ̀lókì. Adọ́rin. Èmi àti Mèsúnà là ń gbé wájú àfá. Ẹni tí ọba parọ́ ọba àjà àrúndé kọpa náà ní ìrìnjá. Àwọn ọmọ ẹgbẹ́ ti dá àrí nínú náà wà yìí. Sàbá Amírù Sàbá nílùú yìí bá a ti ń tọ́ Ọlọ́run tó ìsìn tó ń yà sí wa. Aláyàsọ́lọ̀ púpọ̀ bá. Tó wá jẹ́ pé látọ̀dọ̀ ti ẹ àwọn etí ń jáde. Bẹ́yàn bá prí tọ́ dá kìí bá tọ́ dá jẹ́. Bẹ́ẹ̀ni. Má torí pé ọbẹ̀ gbọ́hùn dámọ̀rọ̀ nú àti gbọ́wà sí. Lọ́dọ̀ àmbásádọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n àpẹ́lá arábẹ̀mí ọ̀tẹ̀mí. Nǹkan méjì ní tijú lára rẹ̀ púpọ̀. Allah. Ó kọjú sí Ìbàdándé ìjẹ́nu. Ẹni ó ti bá sì ti jẹ́ bẹ́ẹ̀, màdébì lẹ́gbẹ̀ẹ́ pè láti ilé aláyà, ẹni màdébì ilé aláyà. Bàbá wa ìmáàmù mọ̀lẹ́, bàbá wa ìmáàmù àgbà. Ẹni tí ọba tí ìlọ ọmọ sàárè Ìbàdándé kọ́lọ̀ yọjú o. Ń bẹ lákàlábì. Bẹ́ẹ̀ni, ìjà ti sẹ́nu. Àwọn ni wọ́n bí ìyá tó bí àfá àgbà. Èso. Ẹ wá dákun tọrọ Ọlọ́run nígbà tí ó di 70 years àbá Gìrìgìsù. Ẹ bá ti lọ bẹ̀rù, ẹni ìkan méjì lẹ́ ti jó ọ̀fẹ́ lẹ́sọ̀. Ọ̀kan nù. Lára wọn. Bàbá kò kéwú lọ́dọ̀ wa yìí sì tìjú wa. Ẹlẹ́gbẹ̀jì rò. Àwọn aláwọ̀ ti ga kẹ́mọ́kùnrin náà àgbàlagbà. Kò sí bẹ́ẹ̀ ni. Shi na kai shi na wace ba rowa ba ba mugun hali ba. Àwùkí kálukú ọmọ jẹun tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀. Tí ọba tí jẹ pọ̀ ẹ jẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Èmi ò ní wà sí ṣe mọ́. Àmọ́ tí ẹ bá ṣe àbáyá. Bàbá bàyá. Èèkàn tọ́ka sí tàfà wí bá tí ń lò lòkùnlò. Ẹ wá láàárọ̀ ọdún. Ó ti tó. Bàbá wa ìmáàmù àgbà ṣe yọ̀dá. Oníṣẹ́ ìjọba nípa wá citizen lọ́dọ̀ gbogbo aláàbá ní Kwara àti ìmáàmù ìfúnláàrí oníṣẹ́ ìjọba. Ìmáàmù àgbà níwẹ̀lẹ̀ oníṣẹ́ ìjọba ọ̀rọ̀ ti ṣe bàbá wa lọ́gbẹ̀mí wọ́n ti pàṣẹ ìlú wa àwọn òwe ìlú láìpẹ́. Bàbá ìmáàmù àgbàmbárì àgbà ọ̀dà wọn. Bàbá wa jáwéṣẹ́ àgbà ní West Doctor àgbà ọ̀dà wọn. Bàbá wa nípa àgbòkèrú tòní. Àbá rẹ̀ gbogbo Kwara àgbà ọ̀dà wọn. Ìmáàmù wa aláwìyẹ, bàbá wa àgbàlígbìlẹ̀, bàbá wa àgbàlákàjẹ wa bàtúrè, bàbá wa òjìbá. Ó tó di méjèèjì ògbà. Àgbàlígbìlẹ̀. Àgbà ọ̀dà wọn lẹ́kẹ̀ẹ́sì. Àbá wa àgbà ní àgbàjì. Lákàjì àgbà ọ̀dà wọn. Bàbá wa àgbà lẹ́kẹ̀ẹ́ wọn. Lákàjì náà àgbà ọ̀dà wọn. Àwọn ọmọ ẹ̀kú ní màá wà àgbàwọ̀dá wọn àfà ọmọ àfà tí wọ́n fẹ́ kí gbogbo ní ní àfà àtẹ̀yìn àtọmọ ẹgbẹ́wù ní orí ṣe. Bàbá dúró bàbá dúró ní ẹ̀ma ṣẹṣẹ́ wù. Àgbàwọ̀dá yìí ẹ̀bíṣẹ́ tẹ́lifí bàbá wa mọ̀ ní ìlú lẹ́gbẹ̀ẹ́sì. Bàbá wa Zambaki Gáúsù. Ẹ̀yẹ́ bá tẹ́lifí bàbá Zambaki yìí nínú àwọn ọ̀rẹ́ bàbá wa táwọn akiri ọdún lọ ní wọn padà wá kékeré nílẹ̀ lọ́wọ́ ìgbà òwúrò wọn. Ó ń sẹ́yìn ọ̀dà. Bàbá wa tó lọ pẹ́ẹ́tì ìrànlí bọ́tù àdàbí yìí. Àgbàyàn ọ̀dà wọn ọlọ́ọ̀bà tó tì í. Bàbá wa Emma Tapa, Emma Kadiri, àtúntò lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ òdòdó ọlọ́run. Gbogbo bàbá Sẹ̀músẹ́wù, wọ́n gbé gbogbo òwe táwọn ọ̀pá ọ̀pọ̀. Àmì ìtẹ́ ìrírí ló ń bẹ̀. Wọ́n ní kéèyàn máa kọ̀ ọ̀nà lólè. Wọ́n lè orí màálù ọ̀tọ̀ ọ̀nà lóga yìí. Àwọn Sẹ̀músẹ́wù ló ti gbọ́rọ̀. Ìgbà àwọn ọmọ ìlú rẹ̀ ẹgbẹ́ ìlú ìlú yìí. Sẹ̀músẹ́wù máa ń fi kẹ́ fún un. Wọ́n ní àwọn ẹgbẹ́ wọn yóò jáde. Ebi ẹ̀ka rìn dáadáa lórí èkúté tí mo fẹ́ sí yìí. Ọ̀gá ló ti àwọn tí mi ò máa ń bọ̀. Àgbàlagbà wọn ẹ̀dá pọ̀ máa ń sẹ̀kúra. Bàbá wa bí ọmọ ìgbẹ́lẹ̀ gbogbo tí ó ń gbà máa lè wẹ́sà àgbàlagbà wọn. Gbogbo àwọn olóyè bàbá wọn máa ń wọlé ẹ̀ka ṣẹṣẹ́ wù. Ẹ̀mí dáadáa. Ẹ̀mí dáadáa. Bàbá wa ìka ọlọ́ọ̀kẹ́ ni àgbàlagbà wọn. Bàbá wa mùkákàmù, ọ̀rẹ́ mùkákàmù, káàmùlà.
alhamdulillah. Àwọn àbá àwọn ọjà lọ́rọ̀ ọ̀rẹ́ àgbàlagbà mẹ́ta ni wọ́n gbogbo olú lọ lẹ́yìn. Àwọn nìkan ọ̀rẹ́ ìwọ́n máa gbà ẹni ìwọ́n lè fi láàrin tó sí. Àwọn nìkan ọ̀rẹ́ àbá adámọ̀ ọ̀run. Àwọn nìkan ọ̀rẹ́ àbá wa ìwọ́n mọ̀ ní àmà ní. Bí wọ́n ti wá pàdé wọn, bí wọ́n ti dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní àwọn ìlú ọ̀nà lórí. Nígbà tí ó ṣe wòlímọ̀ tẹ̀fúrì lọ́dọ̀ Hájì Zaka, mo wá bá a lọ látàdúgbò ọwọ́ àyà gbogbo àgbájẹ́ pé ẹni ọdún ilẹ̀ náà ní padà ó ẹkú. Ajura ìkọ́sí àgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ àkàtà ìkọ́ndẹ̀wò tí wàá fi hànídì àkàtà tí wàá ọ̀gá àkàtà tí wàá bẹ́ẹ̀kẹ́yìdé àkàtà wàá yíyá àdúrà ìgbàkàtà ẹ̀wọ̀n ní àgbẹ̀ wa tẹ́lẹ̀ bá dáàbọ̀ ojú táyì àgbẹ̀ wa ní wọlé ojú ìwé dáàbọ̀ ojú olóòrùn ojú olóòrùn àtẹ̀lé òkèèrè àwọn tí wọ́n jẹ́ aṣojú gómìnà wa. Number 1 citizen, we will go far. Adi Wasamu Deus Arupi, Adi Wabazaki Gida, Dr. Wagani Alaya, Azawa Ibrahim, Damego, Ezerito, Alawa, Sewa Abdallah, Eligible Security, Sewa Adi Wabagaji, Abdullah, Obey Wadawe, Olubi, Okobawe, wọ́n tó ní ìdáàbò ìmọ̀dáàbò wọlé, láti ẹgbẹ́ tí àwọn ẹgbẹ́ gbọ́ láti wà láti bí ìkáwé adápẹ̀ ìwé àdéhùn sábà lọ́wọ́ nípa ìdàgbàsókè. Àfáwà ló mọ́ta ẹ dákun gbogbo yẹn má bínú bó ti gbà ní ìṣẹ́jú mẹ́ta wàgò rẹ̀ kò ní jù bá ń lọ. Àkọ́kọ́ fáìbò gárí ẹlòmíì wà ń bẹ́nu ní wọn kọ̀ mọ́ tí ń bẹ́ ní wọn. Salamun alaikum. Salamun alaikum. Laysa li ankum gina. Laysa li ankum gina. Wa inni ala al-halaini bil qurbi wal bu'di. Wa inni ala al-halaini bil qurbi wal bu'di. Bẹ́ẹ̀ bá rí téèyàn tóbi, ọ̀sàdédé tóbi, ọba ti tóbi ní wọn ni. Àfá àti sọ kọ́mí mọ̀ṣá ìhà. Ọ̀pọ̀ nínú ẹni ọ dàgbà tàbá sọ lẹ́ẹ̀kan. Wọ́n ń bẹ́ di sí, wọ́n ti bẹ́ pẹ́, àmọ́ bọ́ máa yẹ́ yí omi náà láhátà, wọn ò tí kó níbi pé ẹ̀yìn inú Ọlọ́run. Inú wọn, àwọn àgbà tó fẹ́ kọ́ dá fún gbogbo òlú, tó fẹ́ kọ́ dá fádùgbò àfáàwà àgbà ń kọrùn. Salamun alaikum. Ìkẹ́ Ọlọ́run kó máa bá bàbá náà. Salamun alaikum. Láti bẹ̀ ní gbogbo wọn ni wọ́n ti jọyìn ara wọn. Láti ilé àtàtà wọn dọ̀hùn. Salamun alaikum. Láti ilé àbáyá wọn dọ̀hùn. Salamun alaikum. Ẹ rí pé bàbá yìí gbogbo tí ó bá ṣe láyé rẹ̀ àfi ká lọ sáwòrè bí wọ́n ti ń kéwù. Yóò ní káká lọ ní àbíbẹ̀ lárọ̀ yóò. Gbogbo tí ó bá náà ní ó ti máa ní. Salamun alaikum. Ìkẹ́ Ọlọ́run kó máa bá bàbá náà ń bọ̀. Nínú táwa mọ̀ pẹ̀lú wọn, bí bàbá bá lọ tọ̀, ọmọ tí ó gbé àgé lọ́wọ́ báyìí yóò wá dúró lẹ́yìn wọn. Á wà kan bàbá ò tí ìdílé bí ìtọ̀. Bàbá wọ́n lè lọ́yẹ̀ yóò tó wá, ó rọ̀ bàbá tó ìgbìmọ̀ yá ni ó ti rí ẹ̀. Ìwọ wo gbóòórùn pàǹtì rẹ wò. Tó ń ṣe rẹ̀. Ó ń pè mí lóko. Ilá Sulaimana.
ó ti tó wà náà gbogbo wa la mọ̀ pé lásìkò Sùlẹ́mánà irọ́ lọ́pọ̀ ó kù ṣẹ́jú kan iná lọ́wọ́ parẹ́ láyé bàbá yìí sì paná rọ́kó tó jáde láyé bó ti lágbára mọ́ ẹ wá wo Ọlọ́run man khadama ẹ wo iye ọmọ Ádámà tó lé pé rí ẹyọ kan yìí ó ṣe wàhálà fún wọn ènìyàn ni wọ́n mẹ́nà sábìlì kẹrí ní láì dára àwọn èèyàn gidi gbogbo olóòlé ò ti jáde ẹ wo Ibrahim àtọ́ lọ́jọ́ ní bá àrùwá ń ṣìdẹ̀ kó wá ń lọ rẹ̀ ní gbogbo wa násàbùlù kẹrímù la fẹ́ bàjẹ́ násàbùlù kẹrímù la ń dàrú gbogbo àwọn ńláńlá ni a sì ń dà nǹkan wọn rú Ọlọ́run tí ọjọ́ dàrú tó fi dòní Ọlọ́run mọ́jọ dàrú ní parí gbogbo àwa bàbá ti sọ ìzálàzù zẹ̀lẹ̀tí má lọ bí kán wọn lọ ti di bá lè lé àfọ́ Ọlọ́run kẹ́mi ló ní sọ fún ọ ipé bọ́ọ̀bá jáde tá fún ẹnìkan ìyàwó nú àwọn jàmá rẹ̀ tọ́run ní lọ́pọ̀n àwọn kan gbé ó ní wọ́n lèmí ògbé tó dé ọkọjá àbítà lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́run bá tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kan ní àbá àbáyá àwọn níbi táwọn ọlọ ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ títà ló ṣe làbáàkì máa ṣàánú kó wá bá fàájú ẹni ṣàìdá máa sì dáadáa fún ilẹ̀ àbí ẹ̀ṣẹ́ bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò gbogbo wọn máa kó wọn mara kọ́nà jẹ́ kí wọ́n dé wá fi tẹ̀ ẹ́ lẹ̀kọ́lọ̀ áńtàmọ̀dò mérò ní parí gbogbo tí ń jẹ́ ìran hatred bẹ́yàn bá gba yẹ́lò kàdì wọ́n fún wọ́ọ̀nì nígbà wọn bá gbé rẹ́ẹ̀dì mélòó ẹ̀kan lè ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run tí ọrí bàbá wa nínú màlẹ́ tí ò ní gbangba ní gbá bọ́ọ̀lù Yorùbá Ànábì wa Muhammad àbá níbi àti pàdé nù bàbá gbogbo ẹni tí ń sasá sí ọlójú wọn kọ́ tó lọ kò ní yé sasá o tọ́bá ní ìwọ tó bá lé ṣe rí ẹ̀mọ́ ẹ̀fún òṣè bá lè wọ́n náà lè bá lè ń bá àkúbà gídà tí ọba sẹ́yìn lẹ́yìn ìta ní gbèmù bẹ́ẹ̀ ni o wífún lápá ní wífún nítorí eléyìí ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ rẹ̀ yóò bọ̀ gbé kọ́sára àlẹ́ mo jíṣẹ́ rẹ̀ àbá Ọlọ́run tó mo jíṣẹ́. wọ́n ní kí a farabalẹ̀ fún àdìdáwò àtàrà hàn wọ́n ní gbólóhùn la ilaha illallah káwí nígbà mẹ́ta la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Gbólóhùn àmì wa mẹ́ta mẹ́ta. Àmín 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 Allah. Astaghfirullah innahu kana kaffara mẹ́ta mẹ́ta. Àmín wa mẹ́ta. Gbólóhùn alhamdulillahi rabbil alamin nígbà mẹ́ta. Àmín mẹ́ta. Gbólóhùn Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim mẹ́ta.
اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين ومتى آمين آمين آمين. قولوا لا حول ولا قوة إلا بالله العلي العظيم متى بسم الله الرحمن الرحيم. لا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي. آمين ومتى آمين آمين. الله. بسم الله سبحان ربك دلكم بسم الله الرحمن الرحيم. وبالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. àwọn bàbá mọ́mọ́ àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wọ́n ní àwọn bẹ gbogbo àwa jàmáà wọ́n ní dábẹ́ ṣe ní àlùbídáwò àtàràhùn kátàkùn káfàpọ̀ jọ ṣe ni lábẹ́ àṣẹ bàbá àgbà ìmọ̀mọ̀lẹ́ wọ́n ti fi àwọn jàmáà wọ́n sì ti sanwó fìdáwù wọ́n ní kápapọ̀ jọ ṣiṣẹ́ fìdáwù náà báyìí wọ́n ní pẹ̀lú gbólóhùn èyí tí fi ń ga jù gbólóhùn èyí tí máa ti Ọlọ́run lójú tó ti àti pé léèyàn bá wí gbólóhùn náà tó tú wá nígbàgbọ́ pẹ̀lú wíwí rẹ̀ ntí ó mú kọ́mọ́ rí ìyọ́nú Ọlọ́run àbí bí ọba kú ni wọ́n ní àti ọ̀sálátù tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àwọn àgbàlagbà wa wọ́n dá méjèèjì pọ̀ tí ṣíṣe bẹ́ẹ̀ kò sípò míì wọ́n ní kádàkùn torí tọ́lọ́run wọ́n ní ẹjẹ́ àjọ wí torí ìta ń ṣe lónìí ọ̀sẹ́ni tí ò ní kan o tí wọn ò ní kọ̀sẹ́ni tí wọn ò ní ṣe lẹ́yìn rẹ̀ wọ́n ní bọ́n kálukú wa bá ti bá kẹ́yìn wọ́n ṣe rí lúwọ náà bọ́ bá ti bá káwọn èèyàn ṣàánú rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ní ẹ dákun ẹjẹ́ àpapọ̀ jọ ṣe kásàánú eré ara wa nítorí pé àwọn bàbá wa tí wọ́n ti létọ́ Ọlọ́run lọ àwọn ti wà nínú kẹ́ wọ́n ti wà nínú gẹ̀ torí wọ́n ti ṣiṣẹ́ ẹ̀gbẹ́ kalẹ̀ wọ́n ti ṣiṣẹ́ ẹ̀gbẹ́ kalẹ̀ wọ́n láwa ló kù káwọn náà ṣàánú eré ara wa gbólóhùn la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní ká papọ̀ jọ tó nígbà méjìlá wọ́n ló ti yá o Bismillahir Rahmanir Rahim la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam
La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. 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 Àmín wa mẹ́ta. Wọ́n ní bá ṣe lágbára máa òun náà láṣẹ máa yìí. Àwọn abẹ Ọlọ́run nínú ọlá rẹ̀. Àwọn bàbá wa tí wọ́n sì lè tọ́lọ́run lọ. Táà torí wọn jòkólẹ̀ yìí. Ọlá yìí Ọlọ́run. Dákun Ọlọ́run atúntún ọbẹ̀ dákun jẹ́ wọ́n pàdé ìyọ́nú Ọlọ́run sí i. Bismillah qul huwallah. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. Àmín. Àmín ya Allah. Gbogbo tí bàbá náà dálẹ̀ látòrí àlùfáà wa Sahibul Bayan wa Tibyan. Àbá àgbà náà, àbá wa Umaru Faruk, Sahibul Bayan wa Tibyan. Ọlọ́run bá mójútó yín, ọba tí ń mójútó yín látàná. Ọlọ́run bá mójútó yín sí i. Ìtọ́lọ̀ máa ṣe báwọn ọmọ rẹ̀ tí wọ́n fi máa rántí àwọn òbí wọn ní àdúrà. Ọlọ́run máa ṣàmọ́ bá ṣe fún yín. Látòrí tí èka gbogbo tí bàbá dálẹ̀ látòkè délẹ̀ lọ́kùnrin lóbìnrin. Ọlọ́run má dààmú ẹnìkọ̀ọ̀kan yín. Ọlọ́run má fi kú bàbá túnà sílẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín. Ọlọ́run má jẹ́ ẹsẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. La ilaha illallah. Wala Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Ilahi Quraish. Ilahi Milakashita Iwaso. Faliyabudu Rabba Galmaiti. Àmín wa mẹ́ta. Gbogbo àwọn àgbàlagbà, gbogbo àwọn èèyàn yéèyàn tí wọ́n wá bá bo bàbá wa láṣìírí, tí wọ́n bá dúró ti bàbá wa Sahibul Bayan wa Tibyan àti gbogbo àwọn ọmọ olókùn lápapọ̀. Ọlọ́run bá dúró tẹ ẹnìkọ̀ọ̀kan yín náà o. Ọlá tí tóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run, ọlá la ilaha illallah. Bàbá wa ní àgbárí Joma, bàbá wa lágbàjì. Ọlọ́run mọ́sà bá dúró tì yín. Ọlọ́run mọ́sà bá dúró tì yín. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Bismillahirrahmanirrahim. Àmín. Àmín. Àmín ya Allah. Ọba mọ́mọ́lé. Wọ́n ní bàbá mọ́mọ́lé, wọ́n láwọn fún bàbá mọ́mọ́ àgbà, wọ́n láwọn fún yín sẹ́sẹ̀ púpọ̀.
bẹ́ẹ̀ lẹ́sìn ní ìdíkà ìsinmi. Bẹ́ẹ̀ ni àwọn àlejò tuntun retí wọn lé. Wọ́n ní àwọn alé wọ́n sì retí yín. Wọ́n ní ilé ó yàtọ̀ sálejò. Wọ́n láwọn alé. Wọ́n ní àwọn alé ọ̀tọ̀, àwọn àlejò ọ̀tọ̀. Wọ́n ní gbogbo wọn ni wọ́n retí yín. Ọlọ́run tọrọ fún yín, Ọlọ́run jẹ́ mi yóò gùn. Ọlọ́run jẹ́ rí àlàáfíà lu ààyè náà. Wọ́n ní àrísìkí yóò sì jòkó tì yín. Wọ́n máa fi ṣe gbogbo ọjọ́ ẹ̀ máa fẹ́. Ní àràárẹ̀. Wọ́n ní gbogbo èyí tí wọ́n ṣe mọ́tò ni. Wọ́n lè